ayele ole okoko efura efura oh efura ogun ayé efura 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 ogun ayele ọmọ adarí tètè gbà ilé ayé yìí ó ti bí tirẹ̀ àtìlẹ́rìn yóò. ká tètè ṣe gbogbo ètò ká ṣe kíákíá. Adérọ́pò ilé o ó mà fẹ́ jọba rèé àmọ́ tí wàá ṣìyàn ìgbà tó yẹ kó o gbé nígbó Agẹmọ kọ́ ló gbé wàá mọ̀ dúpọ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ báwọn awo ò tí ì débí láti wá ṣe àṣekágbá ètò fún ọ torí ká náà ti débí ni nǹkan tá à ń wí kọ́ làbá mọ̀ wí gbogbo bó ṣe ń gbégbá nígbó Agẹmọ ni mò ń tẹ̀lé rẹ̀ kó má bàa síyàn àmọ́ ọmọ wo o ti ṣìyàn mo sì ṣetán láti ràn ọ́ lọ́wọ́. ìgbà tó yẹ kí n gbé nígbó Agẹmọ kọ́. ìgbà tó yẹ kó o gbé gangan nígbó Agẹmọ ń gbélé ọ lọ́wọ́. ní báyìí o afẹ́fẹ́ ti gbére pàdé ọlọ́kùn kó má gbàrẹ̀ pàdé ọlọ́kùn mọ́ afẹ́fẹ́ ti gbére pàdé ọlọ́sà kó má gbàrẹ̀ pàdé ọlọ́sà mọ́ kó wá gbé igbá Agẹmọ kó wá gbélé mi lọ́wọ́. Adérọ́pò ìgbà tó dáa gangan rè tó fi dórí ìtẹ́ àwọn bàbá rẹ̀ ẹ ṣeun gbélé mi lọ́wọ́ wọ́n jù jábọ̀ ó jọba náà pẹ́ o ó jẹ́ pẹ́ o ṣé ó sì bu ẹlẹ́nu rẹ̀ kan rí kése. Adérọ́pò ẹ káàbọ̀ ẹ̀yin má dákun mọ́bìnrin pàpẹ́ kétò létò náà ni ẹ̀yin ní báyàwó bí sí òfà pẹ́ ni ẹni pẹ́ pẹ́sẹ́. ẹ̀yin ò ní pé bá a bá débi iṣẹ́. bẹ́ẹ̀ ni ṣíṣe là á ṣe. ẹ̀yin tó ìbà kọ́dá ìbà ṣẹ̀dá ìbà ẹ̀yin tó nílé ayé o ìbà takuntakun lóde ìrànjẹ́ ẹjọ́ ojú wa ṣe lóde o eléyìí tá a fẹ́ ṣe kó mọ̀ òun wá kó mọ̀ bù wá lọ́wọ́ o ká ṣe kó sì bó ṣe rí ẹ̀yin tó ọ̀sán pọ́n gánrígánrí àwọ̀ ayé òrùkù dẹ̀dẹ̀dẹ̀ àwọ̀ ẹ̀yìn ìyàmí àjẹ́ adíáfẹ́yìn ìyàmí òṣòmọ̀nìyà níjọ́ tẹ̀ ń jẹ́bọ̀ ìsàlú ayé wọ́n ní kí ni tó dé tẹ̀ fi ń jẹ́bọ̀ ìsàlú ayé ẹ nítorí ẹ̀yin lẹ́yẹ dúdú ẹyẹ oníyàn ẹ̀yin la fi jú ayé bàgẹ̀bàgẹ̀ tí ń bà lórùlé ẹ̀yin làwọn di òkè tí ń gbòòrò mọ́ dìé láàyè ẹ̀yin náà inigúnnugún abàyà gbàngbà tí ń jábọ̀ jẹ tutù ẹ wá gbẹ́bọ̀ gbẹ tutù lọ́wọ́ Adémọ́lá lónìí o kẹjọ kó jọba yìí lájẹpẹ́ kádé ó pẹ́ lórí rẹ̀ kárin kẹsẹ̀ kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ òkèrú kẹrẹ náà wá jẹ títí kó dàbí òkìní bẹ́ẹ̀ ni nínú ìlú Alárogun ni káwọn kẹkùlé wọn máa kẹ́bí eku kẹyẹ wọn máa kẹ́bí ẹyẹ káwọn ọmọ èèyàn náà máa fọhùn bí èèyàn kálábọ̀yún wa máa bí wẹ́rẹ́ káwọn àgbọn sì máa tọwọ́ làbọ̀sù káwọn máa fi pọmọlá bẹ́ẹ̀ ni kórí o ká máa ṣe ní dàá Adémọ́lá Adérọ́pò ọ̀yà ọ̀wà fọwọ́ àlàáfíà nàgbà wọ̀ rẹ̀ wájú káre ẹ̀yìn tó ọ̀yà o àṣẹ tá a bọ́ ká lọ ká fi sọ̀rọ̀ àṣẹ tá a fúnlẹ̀ nílẹ̀ fi ń gbé ní mìdí kálukọ̀lù àṣẹ tá a fẹ́ mi kí ni mo fi bá ọ sọ lónìí o kọ́ ọ wá dìde báyìí kọ́ ọ da fẹ́fẹ́ kọ́ ọ parada kọ́ ọ finú afẹ́fẹ́ sọ̀pọ̀ ọ̀nà kọ́ ọ máa lọ tààràtà sọ́dọ̀ àwọn orúmọlẹ̀ ìlú ò kẹ́bọ̀ ń fín kẹ́bọ̀ ń dà kẹ́bọ̀ ń dòdì ọ̀run gúregúre ó yá parada. yóò ṣẹlẹ̀ rí o yóò ṣẹlẹ̀ rí o yóò ṣẹlẹ̀ rí o ewu rè ẹdùn irú òwe ó dà ẹni sọ̀rọ̀ àwọn
wọ́n ní bẹ́sẹ̀ máa dání àtòkù ní ẹ̀yìn bá sì bẹ́ẹ̀ o bá kọ́ kí tó kọ́ jìkà. ó ní kí n kò gbé ká. ó dà Adémọ́lá ṣìlá rẹ̀ ọ̀mí ta kọ́ ọ̀mí rẹ̀ ọ̀mí ta kọ́ ìjọba náà jẹ́ pẹ́ ẹ̀yìn náà wájú. ó yá ìṣàpẹ́pẹ́ báyìí ní ìṣàwọ̀ ìṣàpẹ́pẹ́ ìṣàwọ̀rọ̀ náà ní ìṣàwọ̀ ìṣàwọ̀rọ̀ èdè ògbè àtẹ̀wọ̀n olúfi ògbè àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló sáwọ́ ní alára àjẹ́ ilé gbọ́ ó gbẹ̀bọ̀ lọ́wọ́ alára àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló sáwọ́ ní ajérò àjẹ́ ọjà mọ̀ ó gbẹ̀bọ̀ lọ́wọ́ ajérò ẹ̀wá gbẹ̀bọ̀ lọ́wọ́ adérọ́pò ti rúbọ ní alá lónìí dandan ní kẹfọ́ pín ó ti rúbọ ní ajérò dandan ní kẹfọ́ tó gbà ó yá ìgbà agẹmọ ọ wà gbéra báyìí kọ́ ọmọ lọ tààràtà sójú bọ̀ọ̀lù ó yá parada. irú èwo ni. ó dìmọ̀dìmọ̀ ó dìmọ̀dìmọ̀ awo òjì kùtùkùtù awo tó láyé o tí gúnugún bá gbẹ́bọ agbé lọ sálú ọ̀hún àkàlàmọ̀kọ̀ agbẹ́bọ agbé dòde ọ̀hún ẹbọ tiwa lónìí ìgbà gẹmọ ìkẹ́ wa gbà ní ẹ̀yìn tó láyé tó ìgbà ọ̀hún ó yá ti yín ní àṣẹ ẹnọká ní gbé àṣẹ tèmi ó di ti yín lónìí o. eléyìí ò ṣẹlẹ̀ yìí o ẹdún adérọ́pò dákun níbi o ti lọ gbégbá yìí èyí onígbó àgẹmọ èyí nìkan rí ọ̀hún gbà tó ń gbégbá wọn. nìkan kọ́ ọba ń dégbò àgẹmọ yìí tí ó sì yẹ kí n gbé tán bàbá mi ń gbé náà lèmi náà gbé. ẹ wo ojú mi dáadáa àwa méjèèjì tá a wá síbẹ̀ ìṣàmùkù mẹ́kọ̀ọ́ o èyí tó bá ṣẹlẹ̀ gangan ni o sọ fún wa kí ni ṣẹlẹ̀ ń bí tá a wáyé wọ́n sọ wádà fọ́fún gbé mu. bóòlù ti jẹ. awọ ẹ̀rọ lọ ẹnìkan kọ́ ọba ń débẹ̀. dúró kọ́ ọ yá sọ fún wa ká gbọ́ dáadáa o ǹjẹ́ nìkan rí ọ̀ngbà tó ń bọ̀ àbí gbà tó ń lọ ni nítorí irú èyí ò ṣẹlẹ̀ rí. ìbọn ni. awo kẹ́ ẹ tó débì ẹnìkan wá ló bá sọ fún mi pé òun fẹ́ràn ó ti ràn lọ́wọ́ ni àmì ọmọ yìí gbé ńgbà mo dọ̀hùn ìgbà tó yẹ kí n gbé kí mo gbé ló wá ràn lọ́wọ́ pé kí n gbé ìtí mo gbé òun kí n gbé lónìí lọ́wọ́ òun wọn ò gbé nítorí kí n gbé ó lọ́ bá gbé fún mi ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀. àbájọ náà ara fún mi. àbájọ náà èmi náà ń sọ pé kọ́kọ́rọ́ kan ti dè yín ajájẹ́ mi kan. ọmọ yìí bó o ló ṣe rí gan. bó o lẹni ọ̀hún ṣe jẹ́. ó wọ aṣọ pupa àti dúdú. ẹ̀yin mò ń gbọ́ àti kí ni. aṣọ pupa àti dúdú báyìí lọ́wọ́ sì mọ́ pa kan gbòòrò kan báyìí dání. kàṣà. ọmọ yìí ti ṣòfò ni. ọmọ yìí bá nǹkan jẹ́ o. ó ti bá nǹkan jẹ́. ọmọ yìí bá nǹkan jẹ́ o. dúró aṣọ pupa gẹ̀rẹ̀jẹ̀ pẹ̀lú pàtó lọ́rọ̀. láàárọ̀ ilé ìbora ti jẹ́ látọ̀ ọ́ panu. láàárọ̀ ògì lóko ọba ni wọ́n rọ̀ bá òrí dá ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ̀lẹ́kún ẹlẹ́kún sunkún rẹ̀. láàárọ̀ yẹn ń jẹ̀dẹ̀. wọ́n ibi tó níbi tí sunmi rẹ̀ jẹ́jẹ́ ìfúnra yìí ni láàárọ̀ yẹn su wọ́n ní ọ̀tá rẹ̀ nù ó ti bàjẹ́ rẹ̀ jẹ́ nǹkan ti bàjẹ́ o àwọn ọ̀dọ́wọ́ rẹ̀ èmi wọn tá a ṣe ṣe yìí. èmi la tún fẹ́ ṣe òfò olófò yìí ṣe tèmi èdè erédè èdè tèmi tí ẹ̀ sì ní orí ibú olórí ibú ó mọ̀ bó lórí ibú lọ kì í ṣe tèmi bó ó tún da yé àtiwá ọgbà ìtó kà wọ́n. ẹ̀yin awo ẹ má ṣe báyìí fún mi torí ọ. ọ̀rẹ́ mi ohun tí mo dúró fún ojú àlá mi nìyẹn ìgbà tí màá ṣí gbá yẹn wò báyìí ata ni mo bá ní ata lóbulóbu ó lágbára o. bọ̀ ohun tí mo máa ń gbọ́ ni pé tí èèyàn bá fi sùn tó láàlá bóun rí ata lójú àlá babalábà àpọ̀jù ni o. wo àjẹgbọ́dọ̀ wà wọ̀rọ̀ kan fi ṣàdá. ọ̀rẹ́ kí la máa ṣe báyìí. first thing tomorrow morning nǹkan àgbà ṣe ni sọ̀rọ̀ ní ti máa wọ̀ ni. tètè pè mí o. máa pè é máa tètè pè mí o. máa pè é ọ̀rẹ́ mi. don't worry. jẹ́ kí n tètè máa wọ̀. ṣé ọ̀rẹ́ mi. ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ènìyàn báyìí ni olúwa ní kí n wí a ti kọ́ nínú ìwé mímọ́ nínú ìwé Lóòkù orí kẹrìndínlógún 16:20-21 bẹ́ẹ̀ ni ọkùnrin kan wà tí a pè ní Lásárù agbe ló ṣe títí tó fi kú bẹ́ẹ̀ ni ẹ̀mí òṣì ní bẹ́ẹ̀ nínú ìrìn àjò ayé rẹ̀ èmi wá pa ní àṣẹ sí ayé rẹ̀ lórúkọ Jésù agbára tí ń pọ̀ lójú tí ò yẹ kó o ní sinmi lórúkọ Jésù agbára yẹn máa dòkú
ìwọ ọkùnrin tó ń gbọ́ mi ni mò ń bá wí, ìwọ obìnrin tó ń wò mí, ìwọ lára mi síbi wòlíì. Mo fẹ́ kó sàmì àdúrà bí Olúwa ti ń bẹ tẹ́bẹ̀rẹ̀ ń bẹ, ìpọ́njú tó bá wọn ìran rẹ tí ò jẹ́ kán gbádùn ayé tán fi kú, èyí tó ń bẹ láàyè ní wọn gẹ́ kò ní sinmi. Lórúkọ Jésù, ẹ̀mí ìpọ́njú lára tiẹ̀ náà iná kó rú dànù bẹ́ẹ̀. Ogun ìpọ́njú tó jogún lára ìyá rẹ, májẹ̀mú ìpọ́njú tó gbé lára bàbá tó bí ọ, tára fi ní ìwọ náà lónìí. Lórúkọ Jésù, iná kó ti jáde o. Aṣọ ìpọ́njú tó ń bẹ lára rẹ, àánú Ọlọ́run kó bọ́ọ̀lù ọ, kó faṣọ yẹn yá dànù. Wàá bọ́ lọ́wọ́ ìpọ́njú, ọ̀nà rẹ̀ á là, ẹ̀mí ìpọ́njú yẹn máa jáde, ìnira máa dópin o. Ara tó ní ọ yẹn lórúkọ Jésù, ìrọ̀rùn máa bọ́ sínú ayé rẹ. O ò ní rí ìpọ́njú mọ́, o máa ní sinmi, wàá dà lọ́nà àbáyọ. Ó ti rí bẹ́ẹ̀, ògo ni fọlọ́ lókè ọ̀run. Bí mo ti wí yẹn lórúkọ Jésù, ẹ̀dá tó bá takò ẹ̀mí rẹ̀ ni ó fi bí. Wàá bọ́ lọ́wọ́ ogun, wàá sì wọnú ògo. Bẹ́ẹ̀ l'Olúwa wí, Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ó ti dáa fún ọ, àmọ́ má ti dàkí àdúrà torí ayé yìí ibùgbé ìkànnì ò ní wọnú ogun. God bless you. Thanks for watching this solution video. The Lord will bless you. Thank you so much. Please subscribe to this channel, Ijile Live TV. Then number 2, make sure you like the video, share the video to your lovely ones. Then drop your comments on every video you watch on Ijile Live TV. The last one, don't forget to click the notification bell so that you'll be notified anytime we upload a new solution video. The Lord will bless you. See you next week Sunday. Bye bye. Oh, ẹ fura, ẹ fura, ogun ayé le, ó le òkòkò. Ẹ fura, ẹ fura, oh, ẹ fura, ogun ayé. Ẹ fura, ẹ fura, ẹ fura, ogun ayé le. Ọmọ adarí ń wo ẹ tẹ́tí